إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وموضوع الخطبة هو أسباب الأزمة من ضيق الرزق ونقد العيش والعلاج منها. عباد الله، إن من أعظم الأسباب للأزمة بين الله سبحانه وتعالى ذلك في قوله: أعوذ بالله من الشيطان الرجيم، ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. أيها المسلمون، إن ضيق الرزق وسعته وارتفاع الأسعار وغير ذلك من الأزمات مما يعاني الناس في هذه الأيام إنما تجري بقضاء الله وقدره، والحل في ذلك ليس هو أن نسب الدهر أو نلعن الرؤساء والأمراء، فقد قال ربكم سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، إنا كل شيء خلقناه بقدر. وقال صلى الله عليه وسلم: إن الله كتب مقادير كل شيء قبل أن يخلق السماوات والأرض ب50,000 عام. وقال صلى الله عليه وسلم: إن الرزق لا يطلب العبد أكثر مما يطلبه عجله، والله أسأل أن يرزقني وإياكم رزقا حلالا طيبا مباركا من غير كد، ونسأله سبحانه وتعالى أن ييسر كل ما تعسر في أمورنا إنه على ذلك قدير. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. adúpẹ́ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala, ajẹ́rìí pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi òun nìkan ṣoṣo. Bákan náà ajẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrúsìn Ọlọ́run ni wọ́n jẹ́, òjíṣẹ́ Ọlọ́run Ọba Allah ni Ànábì ń ṣe. Abẹ́lẹ́ Ọba subhanahu wa ta'ala kó bá ṣàlékún kẹtí ó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Abẹ́lẹ́ Ọba subhanahu wa ta'ala kó mọ́ sàkẹ́ ẹnìkọ̀ọ̀kan wa náà, kó kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa wọ́n máa wọn tí ó kẹ́kọ̀ọ́ lánàbí sallallahu alayhi wa sallam. Ní òní tí ń ṣe ọjọ́ kẹfà nínú oṣù Sha'ban, tí ń jẹ́ oṣù ẹlẹ́kẹjọ nínú oṣù ojú ọ̀run, oṣù àwa mùsùlùmí, tí ìjọra nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam tó di 1445 tó ṣe dédé oṣù ọjọ́ ayé tí ń jẹ́ 16 nínú oṣù ẹlẹ́kẹjì ní 2024, èyí tí ó máa jẹ́ ìrántí Ọlọ́run Ọba Allah fún wa. Tàbí Ọlọ́run subhanahu wa ta'ala an yanfa'ani wa iyyakum biha, kọlọmùsá jí ó ṣe bí àti kọlọmùjí ó ṣe wá láǹfààní. Àkọlé náà òun náà ni asbabul izmati min dhiki rizqi wa naqdi al-aish wal ilaju minha. Líle tí gbogbo oníkálukú tá ń pariwo rẹ̀, ọ̀wọ́n gógó tí gbogbo oníkálukú lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin, ata báwọn dábà àwọn ẹranko báwọn náà bá lè sọ̀rọ̀, àwọn náà mọ̀ pé nǹkan lé nù lù, kọ́lọ́mọdé ó lé fún ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo èyí tó ti lé ń bẹ abẹ́lẹ́ wọn bá Allah kọ́lọ́mọsá bá wa dẹ̀ ẹ́, kí nǹkan ó lé, kí jíjẹ múmu kó lágbára báyìí, kó jẹ́ pé tónílé àti àlejò lè ń pariwo ọ̀wọ́n gógógógó nǹkan.
ibadallah kí ni ń fa àwọn nǹkan wọ̀nyí gan a fẹ́ ronú bó ṣe yẹ kí mùsùlùmí ó máa ronú ni o bẹ́ẹ̀ sì Ọlọ́run ọba Allah ṣe ní kí mùsùlùmí ó máa wòye òun la fẹ́ ṣàlàyé fún ara wa bí nǹkan bá lé nínú ìlú báyìí kí ni nǹkan tó yẹ kí mùsùlùmí ó ṣe kí lójúṣe rẹ̀ bó ló ṣe yẹ kó ronú bákan náà ọ̀nà àbáyọ tí yóò mú yẹn kúrò níbi gbogbo tí ń le yìí gan nígbà tá a bá ti mọ gbogbo nǹkan tí ń fa tí nǹkan fi ń le eléyìí tó dáa fún mùsùlùmí òdodo òun náà ni pé káwójútùú sí nǹkan tá a bá rí pé ń le kódà kó jẹ́ pé ń tá a fẹ́ ṣàlàyé yìí ọ̀dọ̀ wa kọ́ ní tí ń le àmọ́ àwa náà ń bẹ nínú gbà táwọn tí wọ́n mú nǹkan le tọ́lọ́ ń lò wọ́n sábàbí tí nǹkan fi ń le àwa náà ń bẹ nínú kíni ìgbà tí wọ́n ń lò ọlọ́run sì ti sọ náà Al-Qur'ani Karimu pé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba Allah ní wattaqu fitna la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́run láwọn wàhálà kan ẹ gbìyànjú ẹ ṣọ́ra fún o àwọn ànírà kan àwọn aburú kan ẹ ṣọ́ra fún àwọn ẹ̀ṣẹ̀ kan ẹ má rọ́lù o bákan náà tẹ bá rẹni tó fẹ́ rọ́lù ẹ má dákẹ́ ẹ tètè pé sákìyèsí torí tí ààrẹ bá dé ọlọ́ni la tusibanna alladhina zalamu minkum khassa ẹni tó ṣàbòsí tó kó síbi ẹ̀ṣẹ̀ yìí nìkan kọ́ ni ó jẹ ìyà yẹn o àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ náà tánjọ́ ń gbé àwọn náà ó pín o bọ́lọ́wọ́n bá Allah bá fẹ́ lẹ́sìn ọlọ́wọ́n bá Allah máa fi ń pè ọ́ sákìyèsí pé tá a bá ti rí táwọn èèyàn tó ń kó síbi aburú káwa tètè máa pariwo yóò lè jẹ́ pé tí ìjìyà rẹ̀ bá dé ọlọ́run ó mú títí wá yóò mú fúfú yẹ gbogbo ń tà ń pariwo lónìí pé ó lé kìí ṣèjọ́ kan náà ló bẹ̀rẹ̀ ń ti ń bọ̀ díẹ̀díẹ̀ ń ti ń bọ̀ díẹ̀díẹ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ ó fi débi tó dé yìí gbogbo oníkálukú náà ní ń pariwo jama nípa báyìí kí wá ní ń fà á tírù nǹkan báyìí ti fi ń ṣẹlẹ̀ tí gbà fi ń le fáwọn ẹ̀dọ́ ọlọ́run lórí lẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tá a bá gbàgbé pàápàá jùlọ gbogbo àwa tí a bá ń fi Al-Qur'ani Karim tá a bá fi ń ṣe ìmọ̀nà wa tá a wà nínú àwọn tí máa ń gbọ́rọ̀ ọlọ́run ọba Allah tọrọ ọlọ́run ò wọ́n wa irú wa yìí á ti mọ̀ pé kò sí bó ṣe lè wù kí gbà ó le tó kò sí bó ṣe lè wù kí gbà ó máa rí tó ká mọ̀ pé ọlọ́run ọba Allah ti ṣàlàyé bò láti bá a lò fún wa àti pé kí ló fa tí nǹkan yẹn fi rí bẹ́ẹ̀ mùsùlùmí òdodo gbọ́dọ̀ mọ̀ torí ọlọ́run ọba Allah ti ṣàlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí kó tó ṣẹlẹ̀ lọ́lọ́run ti ṣàlàyé fún wa ọlọ́run sọ fún wa ní Al-Qur'anil Karim nítorí pé nínú àwọn àdí tó lè jẹ́ kí nǹkan yìí ó máa ṣẹlẹ̀ ọlọ́run ti ṣàlàyé fún wa ìdí bíi méjì ni èyí tí ó wà látọ̀dọ̀ ọlọ́run ọba Allah pé àtẹ́lẹ̀ tí ó wà látọ̀dọ̀ àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba Allah tọ́lọ́run sì mọ̀ sí ọlọ́run ó wà lo kíní yóò lo sábàbí ní tó bá fẹ́ lé yóò wà lé ní tó bá dẹ̀ yóò dẹ̀ àmọ́ kò sí kankan náà tí ó dá ṣe àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba Allah ọlọ́run sọ fún wa ní Al-Qur'ani Karim tí ó fi yẹ pé ìgbà kan yóò bá mùsùlùmí òdodo lógìgì bákan náà bígbà kan bá dé tí mùsùlùmí òdodo tóun ó fi dúró déédéé ní tiẹ̀ tóun ò ní máa bá gbà á lọ tígbà ò ní máa yí káàkiri tígbà ò ní dàrú orí rẹ̀ rú tígbà ò ní gbẹ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba Allah sọ fún wa ní Al-Qur'ani Karim pé walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfus wath thamarat ọlọ́run bá subhanahu wa ta'ala ní a máa dán yín wò a ní láti dán yín wò ni o torí àdánwò ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba Allah máa fi máa wọn tiẹ̀ ni ìgbà tádánwò bá dé làṣírí ìgbàgbọ́ àwọn èèyàn máa ń tú ẹnu dùn rò fọ́ níbi ọ̀rọ̀ gbàgbọ́ kó ní kálukú ó pera wa ní olùgbàgbọ́ òdodo àmọ́ látara àdánwò tọ́lọ́run ọba subhanahu wa ta'ala máa fi ń kan àwọn ẹrú rẹ̀ yìí tó sì nídìí tí máa fi ń kàn wọ́n ọlọ́run ọba Allah ní àdánwò yẹn láàyè mí ọlọ́run ọba Allah ni a máa fi kàn yín ká lè bá a mọ ẹni tó dúró déédéé nínú yín bákan náà àtàwọn tó yẹ pé wọn ò dúró déédéé ọlọ́run wa ń ṣàlàyé fún wa pé a máa fàdánwò kàn yín nínú àwọn àdánwò yẹn scarcity ó máa ṣẹlẹ̀ pé a máa rí i pé crisis ó máa ṣẹlẹ̀ ọlọ́run ọba Allah ni gbogbo bígbà bá ṣe ń lágbára àbígbà ń dẹ̀ fẹ́ dání ọlọ́run ọba subhanahu wa ta'ala ni òun lè fi ṣàdánwò ńgbà míì ọlọ́run sọ fún wa ní Al-Qur'ani Karim pé walanabluwannakum bishay'in minal khawf ọlọ́run ọba Allah ni a máa dán yín wò pẹ̀lú ká máa dẹ́rùbà yín èèyàn lè jẹ́ alágbára bọ́lọ̀ bá fẹ́ dẹ́rùbà yóò dẹ́rùbà àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn ará tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ti ń dá tọ́lọ́run ọba Allah tí máa fi ń dẹ́rùbà gbogbo àwọn tó bá máa núrò
gbogbo àwọn tó bá jẹ́ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala bá fẹ́ kó jẹ́ ẹni títí ẹ̀ Ọlọ́run bá Allah ń dá àwọn oríṣiríṣi àwọn àrà kan tó ní kálukú wa tá à ń rí tó yẹ kó ní kálukú wa ká mọ núrò gbogbo ẹni tí ń bá ń ṣẹ̀ Ọlọ́run kó tètè ronú pìwàdà kó má ṣẹ̀ Ọlọ́run ma Ọlọ́run bá Allah ni a máa dẹ́rùbà yín nígbà míì nínú àwọn nǹkan tá a máa ṣe fún yín òun náà ni wàlíjú a máa débi pa yín a lè mú gbà kan wá kébi ó kàn dé débi bá dé ìtọ́ kan máa gbìyànjú láti máa ronú ni pé sádánwò ní látọ̀dọ̀ Ọlọ́run àbáfọwọ́fà látọ̀dọ̀ rẹ̀ tọrọ kan nínú méjì náà ni gbogbo ń tà ń pariwo kó lágbára nínú ìlú yìí náà ráìsì wọn epo wọn omi wọn oríṣiríṣi wọn àríná náà oyè bá ti fẹ́ gbogbo ẹ̀ pátápátá ọ̀kan nínú méjì ni ó inú kó jẹ́ àdánwò látọ̀dọ̀ Ọlọ́run ọba Allah àbí kó jẹ́ àfọwọ́fà wa èkíní kejì rẹ̀ náà Ọlọ́run ọba Allah máa sí gbogbo ẹ̀ Ọlọ́run ọba Allah máa ṣe eléyìí náà oye látara yìí pé a máa fàdánwò kàwọn ẹ̀dá rẹ̀ nígbà míì kọ́lọ́run ọba Allah kó fi lè tẹ́sítì wọn ìgbà míì sì ń bẹ báwọn ẹrú rẹ̀ bá ṣẹ̀ Ọlọ́run ọba Allah yóò tún máa dánwò wá lọ́lọ́run fi sọ láyé kan nínú al-Qur'ani al-Karim pé dhahara al-fasadu fil barri wal bahr bima kasabat aidi an-nas Ọlọ́run ọba Allah ni wàhálà ó ti kálé ó ti kókó àárí wàhálà lórílẹ̀ àárí lórí omi ó káàkiri o Ọlọ́run ní kò sí ní tó fa o bima kasabat aidi an-nas ní táwọn èèyàn fọwọ́ ara wọn fa ni o Ọlọ́run ọba Allah ní liyudhiqahum ba'da alladhi amilu Ọlọ́run ní àwa fi ìyà jẹ wọn á mú ìlú lé mọ́ wọn á mú gbà lé mọ́ wọn pé kí ó lè jẹ́ pé kí ni wọ́n ronú pìwàdà tí wọ́n lè túba nípa abáyé jàmá àkọ́kọ́ tí máa ń fà á tí gbogbo nǹkan máa ń fi wọ́n báyìí scarcity ń ṣẹlẹ̀ crisis ń ṣẹlẹ̀ àkọ́kọ́ rẹ̀ náà ni àdánwò látọ̀dọ̀ Ọlọ́run ọba Allah Ọlọ́run ọba subhanahu wa ta'ala ní túnà sí rẹ̀ fún Al-Qur'ani ìgbé tí wàhálà bá ṣẹlẹ̀ má ronú sọ́dọ̀ ẹnìkan má máa mistake ẹnìkan táwo pé àwọn ìjọba wa ni oye àwọn ọmọ wa ṣépè lẹ́nìkan ìwọ náà ò ní ronú wò kọ́ wò pé ń bọ̀ níwọ náà ti ń bàlú jẹ́ torí èmi a máa ronú ọ̀pọ̀lọpọ̀ wa tá a máa ń sábà ń bújọba yẹn a rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa náà bá a bá lè ronú ni àwa náà ó yẹ ká lè mọ àwọn nǹkan míì náà tá a fi ń contribute tìlú yìí fi ń bàjẹ́ ẹ máa lọ títí gbà mí ẹlòmíì ò dá mi síbi tí ò yẹ kó dá omi sí yóò sì máa bújọba ṣèjọba náà ni ó wà ní wàá tún eléyìí ṣe ẹ máa lọ títí nígbà míì ẹlòmíì ibi tí ò ti yẹ kó dúró yóò dúró ó lè máa bá àwọn èèyàn tiẹ̀ sọ̀rọ̀ kò ní ronú kóhun ní àwọn nǹkan lára àìmọye nǹkan míì táwa náà ń ṣe tó kù díẹ̀ káàtó nípa abáyé jàmá Ọlọ́run bá subhanahu wa ta'ala ń ṣàlàyé fún wa pé gbogbo ń tá a bá rí ti ń ṣẹlẹ̀ nínú ìlú gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo oye Ọlọ́run ọba Allah ni a máa ṣẹlẹ̀ kóhun ó fi ṣe àdánwò nínú àdánwò tọ́lọ̀ máa wá ṣe ni pé ó lè dẹ́rù bẹ́ẹ̀ ni ó bá wù bákan náà ó lè fi ibi pààyàn ó lè lówó lọ́wọ́ tọ́lọ̀ bá fẹ́ fi ibi pọ́ yóò fi ibi pọ́ mo lówó lọ́wọ́ kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń rò oye tí ó máa wò tí òfin ní fi ibi pẹ̀dá àìmọye ni ó lówó lọ́wọ́ wallahi bọ́lọ̀ bá fẹ́ fi ibi pọ́ Ọlọ́run ó sì fi ibi pọ́ àìmọye ni tó jẹ́ alágbára bọ́lọ̀ bá fẹ́ dẹ́rù bá Ọlọ́run ó sì dẹ́rù bá ṣé bá gbọ́ eléyìí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nínú àdánwò ńlá èyí tọ́lọ̀ fi kà wọ́n kan nínú ìlú dáwà yìí olórí báńkì àtòun àtìyàwó àtọmọ àtọ̀rẹ́ subhanallah àtẹni ó wà wọ́n wọ́n sì jóná nínú kíni nínú helicopter nípa abáyé jama mùsùlùmí sáwà sọ pé irú ẹni tá a wí àárẹ̀ kan ni ó ṣe é tí wọ́n wà ní wọ́n gbé lọ sọ́spítù kan tí wọ́n ò ní rówó tí wọ́n fi tọ́jú ẹ̀ eléyìí gbogbo ẹ̀ Ọlọ́run bá Allah fi ṣe wá sí fún oníkálukú wa ní ìgbé kò sẹ́ni tọ́lọ́run ò lè mú o nípa abáyé jama gbogbo ní tí bá wá ń ṣẹlẹ̀ kó oníkálukú wa náà ronú sí ipe sí àdánwò látọ̀dọ̀ Ọlọ́run ọba ní oye àbí àfọwọ́fà tiwa tóun náà ń bẹ lábẹ́ kíni lábẹ́ ntọ́lọ́run ọba Allah ọba fẹ́ nípa báyìí Ọlọ́run ọba Allah ní a máa fàdánwò kàn yín wa naqsin minal amwal oye Ọlọ́run ọba Allah ní crisis lè ṣẹlẹ̀ scarcity lè ṣẹlẹ̀ ẹ̀ wọ owó tì Ọlọ́run ọba Allah ní àdánwò látọ̀dọ̀ Ọlọ́run ọba Allah ní wal anfus òun lè pẹ́ni tó bá wù ú wàthamarot Ọlọ́run ọba Allah ní ẹlẹgbẹ́ nǹkan gbà mí kẹ́ ẹ máa retí pé ẹ fẹ́ kéré oko kẹ́ ẹ da owó síbi bísínẹ́sì ẹ máa retí pé ẹ fẹ́ jèrè Ọlọ́run ọba Allah ní òun sì ní rárá lọ́dún yẹn ní rèrè jẹ so nípa abáyé jàmá bọ́lọ́n bá ṣe eléyìí Ọlọ́run bá subhanahu wa ta'ala wa ní wa bashiri sabiri àwọn táwọn bá fàdánwò kan táwọn wá mọ̀ pé látọ̀dọ̀ Ọlọ́run àìmọye ọdún tó ti ń ṣe bísínẹ́sì tó kówó lé tó ń rèrè o fẹjọ sọ ẹnìkan gan o ronú pé ìyáálé ọkàn kan abẹnìkan oyè nígbà ògbó rẹ o ríro
ọlọ́run ọba Allah wà fàdẹ́wò kànjọ́ kan ọwọ́ àlọ́pọ̀ mọ́nú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba Allah sẹ́ẹ̀rí pé aláìmoore lẹ̀ dá nípa báyìí ọlọ́run ọba Allah ní gbogbo àdánwò tó ń bá fi kàn yàn ọlọ́run ní gbogbo ẹni ó bá lè ronú oyè tó ń gbà pé àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá tó wá ṣe sùúrù ọlọ́run ní wa bashiri sabiri ọlọ́run ní ẹ bá ń fún gbogbo àwọn tó ṣe sùúrù lórí àdánwò tí ń bá fi kàn wọ́n ẹ bá ń fún wọn ní ròdùnú alladhina idha asabatuhum musibah qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn tó yẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn wàhálà bá ṣẹlẹ̀ sí wọn wọn ó gbà pátọ̀dọ̀ ọlọ́run ọba Allah ló ti wá èmi náà tádàwó ṣẹlẹ̀ sí ṣe bí padà sọ́dọ̀ ọlọ́run jọ kan nípa báyìí gbogbo tó bá ṣẹlẹ̀ sí rẹ ọmọ ìyá mi tó jẹ́ mùsùlùmí inú tí ó mú fọkànbalẹ̀ bọ́ ìfọkànbalẹ̀ gbére kọ́ gbàgbé gbogbo tó bá ṣẹlẹ̀ láyé àtọ̀dọ̀ ọlọ́run ọba Allah ló ti wá kódé eléyìí náà tá a bá ṣàfọwọ́fà náà ọlọ́run kádàrá pé yóò kàn wá ni nípa báyìí wọ́n ní ká gbé kó nú rori wa oye ká sì gbé kó pé inú tí ó máa jẹ́ solution òun náà ni ká máa bú àwọn olórí wa àbí ká máa sọ pé ẹnìkan oye ló fa wàhálà yìí fún wa ìtọ́lọ́wọ́n ọba Allah bá ti kọ́ fẹ́ dá náà ní ó ṣẹlẹ̀ o ìgbà kọ̀ọ̀kan dẹ̀ ní bá ti lò ọlọ́wọ́n ọba Allah ti kọ́ Ibadallah wọ́n ní ẹ̀rí líle kókó gbà tí gbogbo nǹkan kan gbówó lórí sí i wọ́n ní ká gbà pé gbogbo ẹ̀ pátápátá ń bẹ lára kádàrọ̀ ọlọ́run mẹ́sẹ̀jì ẹlẹ́ẹ̀kejì nìyẹn kádàrọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìdí alákọ̀ọ́kọ́ lápè ládánwò ọlọ́run ọba Allah lè má dánwò yẹn wá látọ̀dọ̀ ọlọ́run àdánwò yẹn lè mú kí gbogbo nǹkan lé ẹlẹ́ẹ̀kejì káwá mọ̀ pé àdánwò yẹn náà ń bẹ nínú kádàrà tọ́lọ́run ọba Allah ti kọ́ ni ọlọ́run sọ fún anáà Qur'ani Karim ọlọ́run ọba Allah ó ní inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run ní gbogbo nǹkan pátápátá ń lọ pẹ̀lú kádàrà ni o kádàrà ti wà wájú wa báyìí kódà kádàrà ìrẹ́ ọmọ ìyá mi ọlọ́run ọba Allah ti kọ́ kádàrà ẹnì kọ̀ọ̀kan wa qabla an yakhluqa as-samawati wal ard bi 50,000 'am anabi sallallahu alaihi wasallam ní 50,000 years kọ́lọ́run tó dá sánmà àti ilẹ̀ ọlọ́run ti ka kádàrà gbogbo nǹkan ìlú tó gbé ntí ó ṣẹlẹ̀ sí ọ ntọ́ da ntọ́ di ntí ó sì ọ ọlọ́run ti kọ gbogbo ẹ̀ kódà inú gbàgbọ́ tó tún yẹ kí mùsùlùmí òdodo ní tọ́ọ̀fin ní dààmú ara rẹ tọ́ọ̀ ní sáré jù torí ntọ́lọ́run ó fún ọ náà ní ó fún ọ òun náà ní pé kádàrà gbogbo nǹkan kódà njọ́ tá a jáde láyé ọlọ́run ti kọ́ nínú ìyá wa ni kó tó di pa àdáyé ló fi jẹ́ pé tẹ́nìkan bá jáde láyé gbé kó nú rori rẹ ipe ikú yìí o kìí ṣe kú tọ́lọ́hún oye àwọn èèyàn ló pa alágbájá irú ọ̀rọ̀ báwọn rúrori báwọn rori kèfèrí ni pé kọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala tó dè mí àti ẹ sáyé ọjọ́ tá a lò láyé iṣẹ́ tá a ṣe ìwà tá a hù gbogbo bá ti dà inú ìyá wa lọ́lọ́run ti kọ́ kọ́lọ́run tó bí wa kọ́lọ́run tó sọ pé kí wọ́n bí wa astaghfirullah kọ́lọ́run tó kádàrá pé wọ́n bí wa inú ìyá wa lọ́lọ́run ọba Allah ti kọ́ gbogbo ń tá a dà láyé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé pé tí wọ́n bá ti kó wa jọ sínú ìyá wa tán tá a bá ti pé ìjẹ́dá ọlọ́run ọba Allah wa rán màláíkà yóò rán màláíkà kan ọ̀kan náà màláíkà rẹ̀ yóò lọ kọ nǹkan bíi mẹ́rin fún wa àkọọ́lẹ̀ yẹn yóò kọ́ ká tó jáde láyé ló fi jẹ́ pé ká gbé kóònù rori wa ipe ẹnìkan wá jáde láyé ká ní alágbájá báyìí ó gbọ́jọ́ ọlọ́jọ́ lọ àbí kọ́ ọmọ sàdúrà pé ọlọ́mọdé agbọ́jọ́ ọlọ́jọ́ lọ nígbà tó ti gbọ́jọ́ ọlọ́jọ́ wáyé ọ̀ lè gbọ́jọ́ ọlọ́jọ́ lọ o nípa abáyé jamaa Ibadallah bákan náà wọ́n nínú tó tún yẹ kẹ́nìkan ọ̀kan wó mà ní pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní pé inna rizqa la yatlubu al-abdu akthara mimma yatlubuhu ajalu wọ́n ní arísìkí wa oye ó kẹnu ju ká sọ pé à ń jẹ àmú lọ o inú arísìkí làlàáfíà wa oye inú arísìkí lọ́rọ̀ tá à ń sọ yìí inú arísìkí Ọlọ́run bá Allah lórí wa oye òun náà ní rírì náà wa ẹlòmíì la ojú kalẹ̀ báyìí rán gàdà oye kò rí bí fi rí na ẹlòmíì létí ó tóbi kò lè fi gbọ́ràn inú arísìkí Ọlọ́run wọ́n wá ní sọ wá rí arísìkí rẹ àti jíjẹ múmu rẹ náà wọ́n ní yóò máa wọ káàkiri ni o arísìkí èmi náà yóò máa wá bí káàkiri Ànábì ló sọ bẹ́ẹ̀ arísìkí rẹ náà yóò máa wọ káàkiri wọ́n ní kódà arísìkí wa máa ń wá wa káàkiri ju bú ọjọ́ ọkú wa ṣe máa wá wa káàkiri lọ so eléyìí náà lọ́ọ́ fi ní dààmú ara rẹ ìrẹ́ ọmọ ìyá mi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní ittaqullah wa ajmilu fi talab aw kama qala sallallahu alayhi wa sallam Ànábì ní ẹ páyọ̀ Ọlọ́run ọba Allah ntẹ́ bá fẹ́ máa fi jẹ tẹ́ bá fẹ́ máa fi mu ẹ páyọ̀ Ọlọ́run lórí ẹ o arísìkí oníkálukú oye Ọlọ́run ọba Allah ti kọ́ fẹ́ ní kọ̀ọ̀kan ntọ́ jẹ́ Ọlọ́run ti kọ́ o so nípa báyìí à ń bẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala
arísìkí ẹnì kọ̀ọ̀kan akọ́lọ́mọsá bá fi àlùbáríkà sí ọlágbára ọlọ́run ọba ibadallah wọ́n ní gbígbà ṣe rí bí mùsùlùmí òdodo ṣe gbọ́dọ̀ máa ronú òun náà ní nínú àwọn ọ̀rọ̀ táwọn afa sọ tá a fẹ́ máa ka yìí afa wa ibn Rajab al-Hanbali rahimahullahu ta'ala ó ní al-mu'min ó ní ẹ̀rí olùgbàgbọ́ òdodo idha asabahu fi dunya balaa ó ní tí àdáwò kan bá dé bá láyé bóyá kò rí jẹ bó ṣe fẹ́ bóyá kò rí mu bó ṣe fẹ́ bóyá wàhálà kan ṣẹlẹ̀ sí ni ó ní tí bàláwù kan wàhálà kan bá ṣẹlẹ̀ sí raja'u ila nafsihi bil-lawmi ó ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ sọ ni pé ẹ̀mí ara rẹ̀ ni ó kọ́kọ́ bú pé ha àdáwò tó kàn mí mo ti ṣẹ̀ lọ́hùn ni o ló jẹ́ àdáwò kàn mí o kò ní máa rò ó sí ọ̀dọ̀ ẹnìkan náà àwọn ẹ̀dọ́ ọlọ́run bẹ́ẹ̀ lómi bá kọsẹ̀ lónìí wọ́n ṣe é náà ni bẹ́ẹ̀ bá nírú gbàgbọ́ báyìí ó ní sinmi tẹ́ ìjáde láyé gbogbo ẹni ó gbé sọ́kàn pé wọ́n ń ṣe mí àbẹ́ àwọn nǹkan ló gbogbo ayé mi ọkàn rẹ̀ oníbalẹ̀ tẹ́ ìjáde láyé kí ló dé tọ́ fi gbogbo wọn sí ọ àbí gbogbo ntọ́ dà kọ́ fi sọ́dọ̀ ọlọ́run ọba Allah kọ́ lé nísinmi èyí nítorí pé tọ́ ọba gbé ọkàn rẹ síbi pé wọ́n ń ṣe ọ́ gbogbo ntọ́ ẹ̀kọ́ ọ̀dà láyọ̀ ọ̀ ní rí da ibùn bọ́ ọba wa dà náà ní nífọ̀kàbalẹ̀ ọ̀ tún wá ní bọ́lọ̀ dáadáa torí ìgbàgbọ́ tó yẹ kọ́ ní sọ́lọ́run ọba Allah lọ ti ní sẹ́lòmíì tó yàtọ̀ sọ́lọ́run ọba Allah yẹn so nípa báyìí nítorí kálukú ó dà náà ní ọlọ́run ọba Allah ní ó jẹ́ àdà láyé kò sẹ́nìkan tó lè gbogbo wa wọ́n ní bí nǹkan bá ṣẹlẹ̀ sí mùsùlùmí òdodo ìrònú tó yẹ kó máa bẹ lórí rẹ̀ náà ni pé kí ló fi ṣẹ lọ́wọ́ kódà kọ́ ọmọ lọ́n títì kọ́ wá kọsẹ̀ astaghfirullah ló yẹ kó jáde lẹ́nu rẹ̀ kọ́ ọmọ wo pé no tí n bá sì gbá bí ní ṣubú mo ṣe ṣubú yẹn o anábì ni ẹ má sọ bẹ́ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́nìkan anábì sallallahu alaihi wasallam yẹn máa sọ pé qadarullah wa ma sha'a fa'al n tó ṣẹlẹ̀ sí mi kádàrá Ọlọ́run ni o bọ́lọ̀ ti fẹ́ ni o ẹ wọ̀rọ̀ Yorùbá náà Yorùbá sọ pé bẹ́lẹ̀ yóò ṣe omi mọ̀ lè ṣe so nípa abẹ́yìn tó bá ṣẹlẹ̀ sí ọ gẹ́gẹ́ bí mùsùlùmí kódà gbígbà ṣe ń rí iná tí gbogbo ẹ lé wọ́n ní tó dáa náà ni pé ká kọ́kọ́ bú ẹ̀mí ara wa aburú ńlá ni kó máa bújọba o kódà kó jẹ́ pé jọba náà àwọn náà contribute sí nǹkan tí ń ṣẹlẹ̀ yìí àmẹ́lẹ̀ tó dáa jù gẹ́gẹ́ bí mùsùlùmí tó gbádùn dáadáa ìjọba kọlọ́ọ̀bù kọ́kọ́ wú ẹ̀mí ara rẹ kí wọ́n ní ìwọ náà ṣe tí ó máa jẹ́ ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ ìlú yìí ibadallah inú ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ ìlú èyí tó ga jù tí gbogbo wa tá a lè sọ fún alágbára rẹ̀ ó ní ká máa ṣàdúrà fáwọn olórí torí tí n bá kílẹ̀ ojúṣe yẹn ẹlòmíì lè máa wò ó pé ṣé à ń sọ pé káwọn lọ gbàpọ̀ tí gbò ní rárá ń tà ń sọ pé àwọn ojúṣe rẹ̀ sí ìjọba ni pé kọ́ ọ máa ṣàdúrà fún olórí ọ máa ṣàdúrà fún olórí ni o nítorí pé bọ́ ọba ní ọ̀ ń bú olórí lẹ́yìn ìgbà tí nǹkan ti bàjẹ́ tán nǹkan ó tún máa bàjẹ́ sí ni ní tí ò bá da wọn là máa ń ṣàdúrà sí ni ní tó bá da náà kí láti fi ràn án lọ́wọ́ àdúrà náà ni kọlọmọsá bá wa ṣàánú àwọn olórí wa kọlọmọ fi àánú wa kọlọmọ fi sí wọn lọ́kàn nítorí pé ipò olórí ìrẹ ọmọ ẹ̀yà mi ọkàn bú àwọn táwa lólórí ni o bí wọn náà bá lọ jẹ olórí ọmọ ẹgbẹ́ tí ó rọrùn ni ó lè wà lẹ́yìn oyè kó o má ti dépò olórí kó o má sọ pọ̀ sí dáadáa àmọ́ tó o bá dé bẹ́ẹ̀ àlìjánu bú tí ò níjọ ṣe dáadáa ó súnmọ́ kọ́ ọba pàdé nítorí pé òfin tí wọ́n ń lò kìí ṣòfin ọlọ́run ọba Allah débù ìpẹ́rù ọlọ́run ọba Allah yóò lè máa bà wọ́n so nípa abẹ́ ìjàmá kọlọmọsá bá tún àwọn olórí wa ṣe wọ́n agbára ọlọ́run kọ́lọ́run tó ẹnìkan kan wa náà ṣe wọ́n wá ní tí nǹkan gàgà bá ti ṣẹlẹ̀ wọ́n lẹ́mìí ara wa ní ká kọ́kọ́ bú àwa ní ká kọ́kọ́ mistake ara wa wada'u dhalika ila ruju' ila Allahi bit-tawbati wal-istighfar wọ́n ní gbogbo ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí tó wá rí rẹ̀ lẹ́ni tó jẹ́ aláṣìṣe wọ́n ní irú ẹni yìí ìrònú yẹn yóò ràn lọ́wọ́ astaghfirullah ni ó máa ṣe tó fi jẹ́ pé gbogbo bí ìlú ṣe lè yìí ìrẹ́ ọmọ ẹ̀yà mi bí wọn náà bá fẹ́ kí tiẹ̀ ó tún máa lé sí àwọn nǹkan tá a fẹ́ ṣàlàyé yìí ìwọ gbìyànjú ya mójútó bi'idhnillahi ta'ala gbogbo bá ṣe lè wù kó ló tó ọlọ́run máa ṣe tiẹ̀ ní rọrùn ọlọ́run máa ṣàṣe ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ní rọrùn ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba Allah wọ́n ní tí ń fa wàhálà tẹ́ rí tàn rí alákọ̀ọ́kọ́ al-ma'asi iṣẹ́ lọ́hùn ni ẹ̀ṣẹ̀ ló pọ̀ ọmọ ìyá mi ẹ̀ṣẹ̀ pọ̀ gan àwọn èèyàn ti ń fi ẹ̀ṣẹ̀ run mú gbogbo ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ń gbé pamọ́ ńgbà kan nígbà táwa tiẹ̀ kéré jù báyìí lọ àwọn èèyàn ti sọ ọ́ di ọ̀làjú lónìí wọ́n ní eléyìí náà ó lè jẹ́ sábàbí tí ó mú nǹkan le nínú ìlú anabiwa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni inna rajula la yuhramu rizqa bi dhanbin yusibu ipe ńgbà mi bẹ ọmọ nìyàn sísẹ lọ́hùn tí ń sẹ lọ́hùn ọba ọlọ́run lè lo ìsẹ lọ́hùn tí ń sẹ lọ́hùn yẹn oore kan tí ń bọ̀ fún ọlọ́run ọba Allah yóò sì dínà oore yẹn kéèyàn máa sin lọ́hùn lọ́mọ bí ń gbé yẹn ga o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lónìí á padà mú ọ̀rọ̀ wọn wá torí ẹ̀rí ẹlòmíì náà ń sẹ lọ́hùn ọ̀daràn ni ó sì ń lọ́lá ó ń rí oore ẹ máa wò pé àwa tá àwa sẹ lọ́hùn oore ò dọ́wọ́ wa báwọn anabi sàlàyé rẹ̀ sallallahu alayhi wa sallam
anabi ni idha ra'ayta Allah tó bá rí Ọlọ́run ọba Allah yu'ti idha ra'ayta Allah yu'ti al-abda min ad-dunya ma yuhibbu ala ma'asi tó bá rẹni tí ń ṣe lọ́hùn oye ń bọ́ lọ́hùn worogun ni àbí ń tọ́lọ́hùn ọba Allah ni ó má débẹ̀ ní ń débẹ̀ Ọlọ́run ọba Allah wa ń gbé ọwọ́ rẹ̀ ga Ọlọ́run ṣe oore fún gbogbo tí ń fẹ́ ní rí wọ́n ní kọ́ ọlọ́mọ ẹgbẹ́ fa innama huwa istidraj orí ẹ̀dẹ́ ni o nítorí pé nínú tọ́lọ́hùn ọba Allah máa fi ń gba oore lọ́wọ́ yẹn ó ní kéèyàn máa ṣe lọ nínú ìtàn eléyìí tá a gbọ́ wọ́n ní anabi Musa alayhi salam wọ́n jáde nínú ìlú ńjọ́ kan òjò rọ̀ tójú ọba sì ti rọ̀ nínú ìlú báyẹn ẹ̀sìn Ọlọ́run ọba Allah ó fún wa nígbà láàyè ká lọ bí tá a ti máa ń kí ẹ̀yìn dì ká lọ bẹ lọ́wọ́ ọba Allah fún omi wọ́n wá ní wọ́n wá jáde lọ wọ́n lọ bẹ lọ́wọ́ ọba wọ́n wá ń bẹ lọ́wọ́ ọba àwọn bíi 70 ló tẹ̀lé anabi Musa alayhi salam nígbà wọ́n wá ń bẹ lọ́wọ́ oye òjò rọ̀ oye wọ́n kàn rí i pé sánmà ó ra clear bákan ni bọ̀ tòun ti bẹ́ẹ̀ ní òjò rọ̀ anabi Musa wá ní Ọlọ́run bí n bá bẹ̀ ọ́ gbígbàdúrà lọ́ra tó báyìí kí ló ń ṣẹlẹ̀ Ọlọ́run nínú àwọn 70 tó kó sẹ́yìn ẹlẹ́ṣẹ̀ kan bẹ́ẹ̀ ó ṣẹ̀mí fún 40 years torí rẹ̀ ní ìfigbàdúrà yín anabi Musa wá sọ fọ́lọ́run ọba Allah pé rí Ọlọ́run ọba fi hàn mí kí n lè bá a sọ̀rọ̀ Ọlọ́run ọba Allah ní ìní túnà sí rẹ̀ fún ọ oye àmọ́ lọ pé gbogbo wọn jọ kọ́ sọ fún wọn pé Ọlọ́run ọba Ọlọ́run ò ní gbàdúrà yín látara èèyàn kan ṣoṣo tó ṣẹ lọ́hùn fún 40 years anabi Musa wá padà sínú ìlú ó lọ bá wọn sọ̀rọ̀ pé ẹ bẹ̀rù Ọlọ́run ọba Allah ẹnìkan bẹ nínú wa torí rẹ̀ lọ́lọ́run ò fi gbàdúrà wa ó ṣẹ Ọlọ́run ọba Allah fún 40 kíni ọdún sóhun náà ń pè 40 years àbí náà nígbà wáyà anabi Musa bá wọn sọ arákùnrin yìí ti mọ̀ pé òun ni àmọ́ ojú ń ti láàrin gbogbo àwọn yẹn pé ha ìwà dìde níbi ẹ̀ṣẹ̀ yìí anabi Musa sọ lálàkọ̀kọ́ anabi Musa sọ lẹ́lẹ́kejì ó wá di ẹlẹ́kẹta wọ́n ní arákùnrin yìí ẹ̀rù Ọlọ́run ọba Allah bá tọ́lá anabi Musa ń sọ pé ó dẹ́rù Ọlọ́run bá wọ́n ní ẹni yìí ó padà wá daṣọ borí Allahu Akbar ó wá ń sọ fọ́lọ́run ọba Allah lábẹ́ pé Ọlọ́run mo mà bẹ̀ ọ́ ìwọ tí mo ṣẹ̀ lódìdí 40 years tó túnà àṣírí mi tó fi wá di àsìkò yìí sásìkò yìí lọ́wọ́ wa túnà àṣírí mi ìwọ Ọlọ́run foríjì mi ṣàánú mi mo túbà lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ní tútúbà tó lọ sọ́dọ̀ Ọlọ́run ọba Allah tó túbà yẹn Ọlọ́run ọba Allah dẹ̀ foríjì yín Ọlọ́run sì rọ̀jò fún wa ó wá yà nẹ́bí Musa lẹ́nu alayhi salam gba abó ló ti jẹ́ ìrẹ́ Ọlọ́run kí nìdí tó fi rọ̀jò Ọlọ́run ọba Allah ní ìdí tí mo fi rọ̀jò ni pé ẹni tó ṣẹ̀ mí òun náà ló bẹ̀ mí ló wá tútúbà lọ sọ́dọ̀ mi torí rẹ̀ náà mo fi rọ̀jò anabi Musa wa ni ìrẹ́ Ọlọ́run ọba sọ ẹni yẹ fún mi mo fẹ́ dá a mà Ọlọ́run ní ẹni tó ṣẹ̀ mí lódìdí 40 years tí ń túnà àṣírí ẹ̀ ṣé ń gbà tí ó padà wá tútúbà lọ sọ́dọ̀ mi ní wàá túnà àṣírí ẹ̀ kílẹ̀ kọ́ta fẹ́ ká mú bí òun náà ni pé ìmọ̀ sẹ́lọ́hún ó yẹ ìmọ̀ mú ọ̀nà dí fún yẹn ni o ẹni tọ́lọ́run ọba Allah ọba wa ní kọ́nà ọmọ sí fún ìsìn sẹ́lọ́hún ara wọn ọ̀daràn míì wọ́n ń sẹ́lọ́hún ọba Allah ìṣèbá àwọn ọmọ míì náà ń ṣe yahoo náà ń gba owó ẹ̀rá dúró owó tí wọ́n ń gbà ó yẹ jama ó yẹ sẹ́mọ́pẹ́sẹ̀ ni wọ́n ń sẹ́lọ́hún ọba Allah ni wọ́n sì ń rọ́ náà iṣẹ́ ó yẹ tí bàbá ẹlòmíì ó yẹ tó fi bí 40 years àbọ̀ 100 years ṣe owó tí ò rí kó jọ àwọn lè gbà á lọ́jọ́ kan wọ́n ní gbogbo orú àwọn nǹkan báyìí ìmọ̀ ń fa ìbínú Ọlọ́run ọba Allah ẹni tí bá wá ń ṣẹ lọ́hùn tọ́nà tó wá sí fún wọn lórí ẹ̀dẹ́ lọ́lọ́run ọba Allah ṣe fún nítorí pé ìmọ̀ ṣẹ lọ́hùn ìmọ̀ ń yọ àlùbáríkà kúrò nínú kíni inú sẹ̀mí ayé yẹn ni Ibadallah naam afáwọn Ibn Qayyim rahimahullah ta'ala wọ́n ní iṣẹ́ rí kéèyàn máa ṣẹ lọ́hùn nínú tí máa ń bí sínú sẹ̀mí ayé yẹn ni pé Ọlọ́run ó yọ àlùbáríkà kúrò nínú sẹ̀mí ayé ń tọ̀ owó tó lòun níhun náà Ọlọ́run ó yọ àlùbáríkà kúrò mẹ́ bákan náà bó bá jẹ́ onímọ̀ ni tí máa ń ṣẹ lọ́hùn Ọlọ́run ó yọ àlùbáríkà kúrò mẹ́ téèyàn bá mẹ ilé lọ sórí social media ọ̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa mbẹ́ ọ̀rí ọ̀rọ̀ mi ìdáfà mi ò sọ bá gbà no Ọlọ́run ti yọ àlùbáríkà kúrò ní sẹ̀mí ayé àfa yìí kò sí mọ́lẹ̀ kódà ẹni tí ò kéwú gan mọ̀ pé ń táfà yìí ń wí ìwíkúwí ni tí aláìmọ̀ kan bá fi mọ̀ yí pé tí onímọ̀ ń wí ìwíkúwí ni àlùbáríkà wà dà nínú mímọ̀ rẹ̀ sọ nípa abẹ́ jamaa wọ́n ní ẹ̀ṣẹ̀ ìmọ̀ mú kí Ọlọ́run ọba Allah ó yẹ kó dí ọ̀nà máa yàn ni gbogbo ẹni tí bá wá ń ṣẹ lọ́wọ́n ọba tọ́nà bá wá ń sí fún káma kórè ẹ̀dẹ́ ni nínú tí ń fa wàhálà nínú olúwa yìí tí gbogbo ẹ fi lé ìjọba nìkan là á kàn pariwo ni ìṣẹ́ lọ́wọ́n ọba Allah pọ̀ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ìjínigbé ẹ wo owó tí wọ́n ń gbà wọ́n tún wá ń gba owó lọ́wọ́ tálíkà nígbà wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ọ̀dọ̀ àwọn olówó àwọn èbó ni wọ́n ń jí gbé
tí wọ́n gba owó lọ́wọ́ wọn ọ̀rọ̀ wa débi onítàlíkàdé ẹlòmíì wọn ò ní tí wọ́n jẹ́ o wọ́n sì ní wọ́n lọ 100 million wa tí wọ́n bá sì wá wọ́n lè pa èèyàn wọn ó tún wá burú jáì débi pé wọ́n tún wá tún gba owó lọ́dọ̀ àwọn tálíkàtà wí wọ́n tún wá pa fámìlì wọn la ilaha illallah eléyìí náà tó kọ́lọ́wọ́n bá lọ́ọ̀ fi lè bínú pé ní àdúgbò tó súnmọ́ tòsí wa ń bí atán bí àná àbíjẹ tàbí nǹkan náà tún ju fídíò kan síta tátó ń sọ fún wọn tún rí àjà alẹ̀ kan bẹ̀ tẹ́ bá rí orí àwọn èèyàn bẹ̀ jama mùsùlùmí tẹ́ bá rí aṣọ àwọn èèyàn bẹ̀ la ilaha illallah nínú ìlú yìí oye wọ́n rí kẹ́ẹ̀gì kan bẹ̀ ẹ̀jẹ̀ èèyàn ní bẹ̀ so nípa abẹ́ gbogbo orú àwọn nǹkan báyìí náà ní ń fa ìdínà o ká má máa sáré darí gbogbo ẹ̀ lọ́sọ́dọ̀ ìjọba ètò náà ti dàrú mọ́jọba lọ́wọ́ jama ìjọba àwọn náà ni ó wù kóhun ó wà ń bẹ káwọn yẹn máa pariwo rẹ̀ ká máa fi pé ránṣẹ́ sí kò síjọba tí ó wù ìṣẹ́lọ́hún wa náà ń bẹ́ẹ̀ jama mùsùlùmí ẹjẹ́ àtúbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba Allah naam àwọn àfẹ́sìn wọn jẹ́ òye wa pé nínú àwọn nǹkan tí tó ń fa tí ìlú máa fi ń lé máa yàn òun náà ni àbòsí ṣíṣe ìmọ̀ ṣàbòsí àbòsí ìlágbára débi kọ́ ọlọ́wọ́n ọba Allah ni mo ṣe é lé wọ̀ fẹ́mi ara mi ẹ má ṣàbòsí o ọ̀kan náà àwọn àfọwọ́nìkọ̀ sí ìdáwó ní idha kunta fi ni'matin far'aha ó ní tọ́lọ̀ ń bá ṣe ìdẹ̀ra fún ọ tọ́lọ̀ ń so oore fún ọ ó ní máa mẹ́ntẹ́ni oore tọ́lọ̀ ń ṣe fún ọ yẹn o fa inna dhunuba tuzilu ni'am sórí kẹ́ ẹ̀ máa sẹ́lọ̀ ẹ̀ máa ń gba ìdẹ̀ra lọ́wọ́ yẹn ó ní bákan náà fahfaz bi ta'ati al-ibad fahfaz bi ta'ati Allah ó ní yà máa gbìyànjú máa tẹ̀lé àṣẹ Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala fahfaz bi ta'ati rabbil ibad ó ní máa tẹ̀lé àṣẹ Ọlọ́hun Ọba Allah ọba tó yẹ pé kí ni ọba tí ń darí gbogbo ayé fa rabbul ibadi sari'un niqab torí Ọlọ́hun Ọba Allah tó ọba ń ṣe tó lọ́wọ́ tuntun bá ó ní ìyà Ọlọ́hun Ọba Allah ó lágbára ni o bákan náà nínú tá a tún ṣàlàyé òun náà ni pé nínú títún fa wàhálà tí ń bí ẹ̀ṣẹ̀ òun náà ni máa jákun ẹbí ọ̀pọ̀lọpọ̀ béèrè ẹbí má ọ̀pọ̀lọpọ̀ ṣe dáadáa sẹ́bí má ó tiẹ̀ tó ìròrí ibú kan tó wà ńlẹ̀ Yorùbá òun náà ni pé oore rẹ má fi hàn àwọn fámìlì tó bá fi hàn àwọn oníjẹ́mi èrè ogun anabi dẹ̀ sọ fún wa sallallahu alayhi wa sallam anabi ní oògùn ẹ̀mí gbogbo láyé òun ni kò mọ̀ sí dáadáa sáwọn mọ̀lẹ́bí rẹ̀ anabi ní man sarrahu an yabsuta Allahu fi rizqi gbogbo ẹni tó bá fẹ́ kárísìkì rẹ̀ ó pọ̀ dáadáa ó fẹ́ kówó rẹ̀ ó pọ̀ ó fẹ́ kọ́lá rẹ̀ ó pọ̀ wa yansahu lahu fi athari ọlọ́wọ́ ó fẹ́ kọ́lọ́wọ́ bá lọ́wọ́ gbé ọ láyé kọ́lọ́wọ́ ó sẹ́ ọkù lórí dáadáa anabi ní falyasil rahima má sí dáadáa sáwọn mọ̀lẹ́bí rẹ̀ nípa báyìí bákan náà nínú títún fa kílẹ̀ ó tún máa lè máa yàn ó náà ní pé qillatu tawakkuli ala Allah ìgbáralé Ọlọ́run Ọba wa ó kéré ẹjẹ́ àwọ̀ kí bàbá wa Tinubu tó wà ń bẹ̀ ikó tó wọlé ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tápọ̀lọpọ̀ wa tá à ń sọ jáde lẹ́nu tó jọ̀rọ̀ kèfèrí ipe lágbájá ló lè ṣe o kèésì sórí tiwọn nìkan ló ti bẹ̀rẹ̀ gbogbo ẹni bá ti fẹ́ wọlé á sọ pé àsìkò wọn yìí ní gbogbo nǹkan máa ṣe kíni o ní gbogbo nǹkan yìí lè dá àwa lọ kígbà ó da alọ pọ̀ mọ́dọ̀ àwọn ẹ̀dọ́ Ọlọ́run àwọn tí wọn lè dá nǹkan kan ṣe ẹrú Ọlọ́run gbogbo wọn náà so nípa báyìí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni law annakum tawakkaltu ala Allah haqqa tawakkuli tẹ́ ẹ bá gbára lórí Ọlọ́run Ọba Allah bó ṣe yẹ kẹ́ ẹ gbára lọ́lọ́run Ọba Allah ni la razaqakumullahu kama yarzuqu at-tayr Ọlọ́run Ọba Allah ọba máa sáré sí kífẹ́ yín náà bọ́lọ́run Ọba Allah ṣe máa ń kẹ́ ẹ yẹ oye tagidu khimasa tẹ́yẹ bá fẹ́ jáde nínú ilé láàárọ̀ inú rẹ̀ ó pa wa taruhu bitana yóò dé báyìí inú rẹ̀ ó yòó ni so nípa báyìí jama mùsùlùmí àyìnbáyé àwọn nǹkan mi ni àwọn àfa ni wọ́n kà wọ́n wá ní tẹ́yẹ bá fẹ́ rí arísìkí tó fẹ́ kí Ọlọ́run Ọba Allah sọ ọ̀rọ̀ rẹ̀ di rọrùn ó máa jẹ pẹ̀lú rọrùn gbogbo bá ṣe léwu kígbà ó le tó oyé wọ́n ní alákọ̀ọ́kọ́ nu tó gbìyànjú láti máa ṣe òun náà ní kékeré máa astaghfirullah dáadáa ó máa astaghfirullah dáadáa oye astaghfirullah ọ níjó segin ọ níjó dalẹ́nu rẹ̀ Ọlọ́run Ọba Allah fa qul tastaghfiru rabbakum innahu kana ghaffara yursilis samaa alaykum midrara bójú ò bá rọ̀ Ọlọ́run Ọba Allah ó ti yé oye a máa ṣe àforíjì fún yẹn yóò jẹ́ kójú rọ̀ bí ẹ máa astaghfirullah dáadáa ọ̀kan náà àwọn ẹni síwájú Al-Hasan Basri ó ní tóun bá sẹ́ lọ́hùn ibi tóun ti máa ń mọ̀ kóun sẹ́ lọ́hùn ní pé ọ̀dọ̀ àwọn ìyàwó òun àtàwọn ẹran tóun sìn ó lóun ó kàn rí bí Ọlọ́run Ọba Allah yóò kàn yíjú wọn padà sóhun ni ìwà tíyàwó òun ò hù sí òun rí tó bá ti hù sí òun gbá òun ti sẹ́ lọ́hùn bìkan ẹran oyé tóun sìn àbáwọn adìẹ tóun sìn wọn kàn lè sáhùn òun ò rò pé òun ti ṣe kíní òun ti sẹ́ lọ́hùn ta ni nínú wa ti ń ronú sí gbogbo eléyìí bẹ́ẹ̀ràn bá kàn ọ́ bẹ́ẹ̀ràn bá sá ọ àbí bá díẹ̀ bá sá ọ sọ fọ́pọ́ tún mẹ́gbẹ́ ó tún lù ní o ní ronú pé bóyá ṣe é ṣe pé wọn náà ti sẹ́ lọ́wọ́ Ọba Allah níbi kan nípa abáyé jama wọn nínú tọ́lọ́wọ́ Ọba Allah tó máa fi ń sínà fún yàn òun náà ni ìgbàgbọ́ yàn kéèyàn ojú ó dáa mójútó gbàgbọ́ rẹ dáadáa o
oye ọlọ́run ọba Allah ni walaw anna ahla al-qura amanu wattaqaw lafatahna alayhim barakati minas samai wal ard ọlọ́run ní àwọn aráàlú yẹn tán bá nígbàgbọ́ sọ́lọ́run ọba Allah ni tó gbàgbọ́ wọn ṣe ọlọ́run ọba Allah ni á ṣínà fún wọn á ṣínà fún wọn lókè á ṣínà fún wọn lẹ́ẹ̀lẹ́ kọ́lọ́mọ́sá ṣínà fẹ́ ní kọ̀ọ̀kan wa wọ́n ní bákan náà tọ́lọ́mọ tó ń fi ṣínà òun náà ní kọ́ ọmọ kírun dáadáa ẹlòmíì tá bá ní ó kírun yóò ní ìgbà ni ò tí ì ṣe dáadáa ẹ mọ bá ń bẹ lọ́wọ́ kọ́kàn mi ó balẹ̀ ntẹ́mi máa ń sọ fúnra àwọn tó ní kí ọkàn rẹ̀ ò lè balẹ̀ láyéláyé kódà kọ́ lówó lọ́wọ́ ìlówó lọ́wọ́ ò túmọ̀ sí kọ́ Ọlọ́run ọba Allah fi hàn lọ́kàn balẹ̀ so ibi tọ́kàn rẹ̀ ó ti balẹ̀ òun náà ni pé kọ́ ọ máa ṣe pé kí ni kọ́ ọ máa sin Ọlọ́run ọba Allah inú ìjọsìn tó ga jù tá a máa ń ṣe fọ́lọ́run ọba Allah òun náà ni ìrun kíkí Ọlọ́run ọba Allah ni wa amuru alaka bis salah wastabir alayha la nas'aluka rizqa nahnu narzuquk Ọlọ́run ọba Allah ni ẹ máa pa àwọn ará ilé yín láṣẹ ká máa kírun ẹ ṣe sùúrù bákan náà a béèrè àrísìkí lọ́wọ́ yín Ọlọ́run láwa là ń ràn yín ṣe eléyìí yóò jọ yẹ pé ìmọ̀ kírun Ọlọ́run bá Allah máa fi ń sóore fún yàn bákan náà à ń bẹ Ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo ń tó lé nínú ìlú Ọlọ́run bá Allah máa sábà wà dẹ́ o Allahumma asli biladana Allahumma asli biladana Allahumma asli biladana Allahumma asli hukamana اللهم اهدي حكامنا إلى ما فيه خير للعباد والبلاد برحمتك يا أرحم الراحمين اللهم إن عبيدك بني عبيدك بني إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم نور قلوبنا بنور الإيمان اللهم أذل الشرك والمشركين اللهم دمر أعداءك أعداء الدين برحمتك يا أرحم الراحمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله